Mo fẹ́ kó jẹ́ wípé ọlọ́gbọ́n ènìyàn, mo fẹ́ kó bá mi fi iyè sí ohun tí mo fẹ́ sọ yìí, bóyá a lè jọyè gbogbo wa. Yorùbá ní ikú tó ń pa ojúgbẹ ẹni, wọ́n ní òwe, òun náà ni ikú bẹ́ẹ̀ ń pa fẹ́dá. Àyàfi ẹni tí kò bá wà lórí social media, or ẹni tí ò bá kíka news, ni ò ní rí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá eléyìí tí àwọn bandit Fúlàní tí wọ́n ń ṣe sílẹ̀ Yorùbá, ṣùgbọ́n tí ìjọba kọ̀ tí wọn ò gbé ìgbésẹ̀. Torí pé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n gbé ìgbésẹ̀, èyí bí wọ́n ṣe máa ń sọ ni, bóyá kíní ìbá ti stop, kí bá mọ́ ti débi tó dé. Àwọn Fúlàní wọ́n ṣe débi wípé àjọṣepọ̀ tó wà láàárín wọn àti àwọn tí wọ́n jẹ́ government nínú ìjọba, yálà àwọn senator ni, àwọn rep ni, tóra ti rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí fídíò níbi tí wọ́n ti bá òbítíbitì owó àti machine àti èròjà àwọn Fúlàní nílé senator kan ní apá òkè ọ̀yà. Gbọ́n ní apá ilẹ̀ Yorùbá ń bì, ìjọba, kí ni tíjọba ń ṣe láti pinwọ́ wàhálà yìí? Kí ni ọ̀nà tíjọba ń gbà láti rí wípé wọ́n dẹ́kun ìpànìyàn ní ilẹ̀ Kóòtù Òjìrè? Ó wá bá mi jókòó, mo rò ó, Mùsùlùmí ni mí, Aláàjì ni mí, mo lè sọ lọ́la pé mi kì í ṣe Muslim mọ́. Mo lè sọ wípé ọ̀la o, èmi tẹ́ ń wo yo, mi ò kì í ṣe Muslim mọ́, kí n padà sí di ìṣẹ̀ṣe, kí n padà sí di ibi tí mo ti wá. Kí sì ni ìdí ni wípé Yorùbá sọ wípé ojú ti ọ̀rẹ́ ẹ̀, ojú ò tì ọ́, gbogbo yín pátá lójú dọ̀tí. Ẹ mú Nnamdi Kanu tó ń jà wípé kí ìran Biafra kí wọ́n má ṣe parun, ó sì ń dáàbò bo Biafra land lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí, lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ mú ẹ tì mọ́lẹ̀, ẹ gbé láti Kẹ́ńyà wá sílé láti bóyá bí ọdún 4 àbọ̀dún 5 sí, ẹ gbé arákùnrin lẹ́jọ́, ẹ dájọ́ ẹ ṣe kankan fún, ẹ kàn ń gbé lọ kóòtù, ẹ ń gbé padà, ẹ dẹ̀ rí ẹ̀sùn kankan sí lẹ́sẹ̀ wípé ó fẹ́ kọ́ sí ìtàmọ̀ sí division. Ṣé Nnamdi Kanu fẹ́ kọ́ sí division ni àbí ìjọba? Ẹ̀sùn tí arákùnrin yóò ṣe ń tún pè fún ni pé ìlú òun gbọ́dọ̀ dá dúró. Gbogbo abátálá ní ẹ̀tọ́ sí self determination. He has its own right láti lè polongo ẹ̀. Ẹ mú ẹgbẹ́ ẹ̀ tì mọ́lẹ̀. Igbákejì ẹ̀, Samuel Ekpa, ẹ fi epo àti ọ́ìlì, ẹ fi bribe kí ìlú wo ló ń wà? Ó wà ní kí lórúkọ tó wà yẹn ná? Ẹ fi bribe àwọn ìlú tó wà. Àwọn náà wọ́n gbé wọn fún lẹ́wọ̀n ọdún 6. Àwọn tí wọ́n ń jà fún ìpèníjà fún àwọn ìlú wọn, ohun tí wọ́n dẹ̀ ń jà fún, ohun tó tọ́ àti ohun tó yẹ ni, because ohun tí wọ́n sọ ni pé Fúlàní ń pa àwọn. If the government cannot stop the killing tí Fúlàní ń pààyàn, tí ẹ lè stop Fúlàní, the individual person lè stop Fúlàní fún ara wọn láìsí ọwọ́ ìjà government ń bẹ. Christian ni wọn o. Christian ni Nnamdi Kanu, Christian ni Samuel Ekpa, Christian ni. Sunday Igboho tó náà tún wá di pé ẹ gbọ́dọ̀ pa ìran Yorùbá mọ́. Odidi Dr. Aborode tó ti lu ọ̀pọ̀lọpọ̀ ọdún l'Amẹ́ríkà, tó wá kó owó àtọrọ̀ tó rí lọ́hùn, tó wá kó wá sílùú ẹ̀, tó wá dá farm sílẹ̀, ó wá gba àwọn Fúlàní, ó tún wá gba àwọn lóṣìṣẹ́. Àwọn Fúlàní tó gbà yìí, àwọn náà ni wọ́n tún wá ṣekú pa Dr. Aborode. Bẹ́ẹ̀ ní ìlú ọ̀hún, wọ́n ń bá ọmọdé sùn, wọ́n ń bá àgbàlagbà sùn, wọ́n ń pa àgbẹ̀. Sunday Igboho wá dìde wípé kíní yóò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀. Ó wá dìde. Sunday Igboho ò pààyàn o. Ó kàn sọ wípé ìwọ Fúlàní Sẹ́ríkì yìí, mo fún ẹ ní just 7 days kó fi kúrò ní ìlú òun. Just 7 days. Tá a bá dẹ̀ lọ́wọ́ fídíò ìjọ gangan, àwọn ọmọ Sẹ́ríkì yìnbọn sí Sunday Igboho ń jọ, táwọn tí wọ́n gbà bọ́n lọ́wọ́ wọn. Ìjọba rí o, kì í ṣe pé wọn ò rí o. Má di ọ̀rọ̀ mi o, ìwọ tó ń gbọ́ mi. Sunday Igboho wá bẹ̀rẹ̀ rally, ó ń polongo
ìdásílẹ̀ Yorùbá lọ́nà tó tọ́ tí ò fa wàhálà rárá tí ò sí pànìyàn. On the 1st, July 1st, 2021, ẹ kọrí sí ilé ẹ lọ bọ̀m̀báàdì ilé ẹ láì sọ fún un, láì fi wé pé ẹ pa èèyàn méjì, ẹ balẹ̀ jẹ́ the same thing tẹ́ ṣe ń lé Nnamdi Kanu lóru. Ẹ lọ ṣe ń lé ẹ. Sunday Igboho kìíní oníṣẹ̀ṣe ó dẹ̀ tún lóun jẹ́ Christian. Ẹ̀sìn méjèèjì nìyẹn o tí wọ́n ń dáàbò bo ìlú wọn kí Fúlàní ó má lè pa ìlú wọn. Ẹ wá wo ẹ̀sìn Islam, àwọn wa ní terrorist tí wọ́n ń kógun jálò. Ẹni tó jẹ́ president Muslim, vice president Muslim, wọ́n sì ń kógun jálò. Islam ní ó ẹ̀dẹ̀ pé ẹ̀sìn òun ní ẹ̀sìn àlàáfíà. Ẹ má dé o, ẹ má dé o. Ẹ sì pé ẹ̀sìn òun ní ẹ̀sìn àlàáfíà. Kí wá lálàáfíà tí Islam mú wá báyìí? Islam tó ń pa, tí wọ́n fẹ́ sọ gbogbo ìlú di Islamic country. Turkey lónìí a mọ̀ wọ́n sí Islamic country. Before, Turkey is a Christian country. Níṣe ni wọ́n jáde àdé ń bẹ́ o. Tí wọ́n padà sọ gba àwọn yàbẹ̀ dé Mùsùlùmí, wọ́n pa àwọn Christian níbẹ̀. Ilé tó tún ṣe ní Nàìjíríà nìyẹn. Ẹ ń pa Christian, ẹ ń pa ọmọdé, ẹ ń pa àgbàlagbà. Káwá kan ti wá gbìyànjú. Àwọn Mùsùlùmí Ìlọrin wọ́n gbógun tàwọn oníṣẹ̀ṣe. Tán bá rí ìyá Ọlọ́ṣun ní Ìlọrin, wọ́n ní kó kú Ìlọrin nítorí pé Ìlọrin ìlú àfáà ni. Ẹ sì mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ sọ pé àfikúrà ń bá yẹ jẹ́ tàbátí àdàlá lò fún ọ, ìgbà lá lò fún ọ. Now, odidi ìlú 7 ló ti tú ńìlọrin báyìí. Ẹ̀yin àfáà tẹ́ ní tàbátí àdá lọ́wọ́, ẹ̀yin àfáà tẹ́ ní kùrìsíyù lọ́wọ́, ẹ̀yin àfáà tẹ́ ní nǹkan lọ́wọ́, níbo lẹ wà? Ṣé ẹ ti kú ni? Ṣé ẹ sí ńlọrin ni? Ṣé ti yín di ni? Àbẹ́ ìgbọ́ bí wọ́n ṣe ń pààyàn ńlọrin, níbo ni Kùránì yẹn wà? Nítorí pé àwọn tó ń pààyàn Mùsùlùmí ni wọ́n, òun náà lẹ ṣe lè sọ̀rọ̀. Eléyìí tó túmọ̀ sí wípé Islam kì í ṣe ẹ̀sìn àlàáfíà. Ẹ lọ wò dáadáa. Bàbá Amẹ́ríkà sọ wípé ìlú tí Mùsùlùmí bá ti pọ̀ jù, ó ní àlàáfíà ò kì í sí nínú ìlú bẹ́ẹ̀. Ẹ wá sọ fún mi, nígbà tí ó di scholar in Islam tó bá lè sọ wípé gbogbo ìlú tí Mùsùlùmí bá ti pọ̀ jù sí, àlàáfíà ò kì í sí ní ìlú bẹ́ẹ̀. Then níbo ni Islam ti wá mú peace wá? Níbo ni Islam yẹn, níbo ló ti wá mú peace wá? Níbo ni Islam yẹn, níbo ló ti mú ní tá mọ̀ sí unity wá? Níbo ni Islam yẹn, níbo ni tá ti mọ̀ sí brotherhood wá, sisterhood wá, motherhood wá, fatherhood wá, níbo ló ti mú wá? Clearly, láì sọ fún adití, láì sọ fún afọ́jú, ó ti mọ̀ pé Islam ò kì í ṣe ẹ̀sìn. Ìwọ tó bá wá gbà mí gbọ́, fine. Ìwọ tó bá gbà mí gbọ́, fine. Ìwọ náà jókòó, gbé research tiẹ̀ náà kalẹ̀, fún mi ní ẹ̀rí tí Islam fi jẹ́ peace religion. Torí pé àwọn tí wọ́n ń pààyàn yìí Muslim ni wọ́n sì ni wọ́n ń jà jihad. President wa ta ní rẹ̀ Muslim ni, vice president Muslim ni. Kí wá ló wá dé tágbára mú káwọn Fúlàní? Níbo ni wọ́n ń gbà wọlé? Ṣé ìjọba ò mọ̀ wọ́n ni? Ìjọba mọ̀ wọ́n sì mọ̀ ibi tí wọ́n ń gbé. Àmọ́ nítorí pé wọ́n jẹ́ Mùsùlùmí, ìjọba tó wà níbẹ̀ náà sì jẹ́ Mùsùlùmí, kò sì fẹ́ bá wọn jà. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ Christian, tí wọ́n dúró lórí wípé àwọn ń jà fún òtítọ́ àti òdodo kí ìlú àwọn má parun, ẹ lé wọn sẹ́yìn odi, ẹ kó wọn sátìmọ́lé, because they are fighting for the right justice. Wọ́n ń jà fún ẹ̀tọ́ àwọn ènìyàn wọn tó jẹ́ pé ó yẹ jẹ́ pé duty tó yẹ kó jẹ́ duty àwọn federal government. Àwọn individual person wá take care láti ṣe on their own personal way. Ẹ tún wá tì wọ́n mọ́lé, ẹ kàn kọ́ bù sí wọn lọ́wọ́, ẹ lé lómi dà sẹ́yìn odi. Ẹ fẹ́ lómi ní wanted lórí ní tó ń jà fún tó jẹ́ òtítọ́ àti òdodo láti dáàbò bo àwọn ẹ̀mí ẹ̀.
Sunday Jackson or ṣé John Jackson ni Sunday Jackson or John Jackson àbí lórúkọ boy ṣé Sunday ni Sunday náà ni Sunday Jackson, a farmer in Adamawa. Fúlàní lọ ka ọmọ inú oko, Fúlàní gún lọ́bẹ. Arákùnrin dẹ̀ try láti manipulate láti lo effort ẹ̀ láti gba ọ̀bẹ yẹn padà lọ́wọ́ Fúlàní tó lọ ka mọ́kò tó fẹ́ pa. Ó dẹ̀ fi ọ̀bẹ yẹn pa Fúlàní padà. Ẹ sì gbé lọ sí court, ẹni kí wọ́n dájọ́ kú fún. Then in the Nigerian constitution, self-determination is allowed. Pity ẹni ìpè Fúlàní ò pa, ẹ tún máa ní kí wọ́n tún lọ pa lẹ́yìn ìgbà tí òun gangan wá pa Fúlàní kó kú wá kú ikú yẹn gan. Adájọ́ tó sì dá, adájọ́ tó jẹ́ adájọ́ àgbà ní Nàìjíríà sì ni. Ẹ rí i pé wèrè ti ṣe wèrè. Then the president, according to the Oriental News tí mo kà lónìí, president wọ́n pardon the most terrorists, kidnapper, murder, wọ́n pardon wọn ní amnesty. Then wá lè pardon Sunday Jackson tó jẹ́ pé Fúlàní ló fẹ́ pa tó wà pa Fúlàní padà, lè pardon ẹ̀ ní death sentence tí wọ́n fún un. Ṣé orílẹ̀ Nàìjíríà só sì lè yè bí? Ìbéèrè mi àti ẹ̀ tó ń wò mí ó ní wípé ṣé ìlú la sì yàn ni àbí olórí la sì yàn? Tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá jáde ní Nàìjíríà lónìí tán bá jáde láàárọ̀ àti padà wọlé wọn ò sú ọ. Tí wọ́n bá padà wọlé, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ orí ni. Ìpànìyàn ó ti wá di tó wá lé. Kò sì sí àwọn kan tá à ń bá bẹ̀ ju àwọn tó jẹ́ Mùsùlùmí lọ. Islam ti tán nítorí wípé àwọn tí wọ́n jẹ́ the scholar in Islam, tí wọ́n jẹ́ aṣáájú nínú ẹ̀sìn, wọ́n kọ̀ wọn ò sọ òtítọ́ àti òdodo. Inú ẹ̀sìn tí ò bá sì ti sí òtítọ́ àti òdodo, dájúdájú inú ẹ̀sìn bẹ́ẹ̀ ò kìí ṣe ẹ̀sìn àlàáfíà. Mudiru Mọ́dúkà ṣàlàyé bí gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá including Olúwo bí wọ́n ṣe lọ ń búra nílùú Mẹ́kà tí wọ́n sì ń gba owó láti da ilẹ̀ Yorùbá rú, láti da ilẹ̀ Kóòtù Òjìrè rú, tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àti lódodo. Ẹ̀yin àfáà tẹ́lẹ̀ lóníṣẹ̀ṣe kúrò ń lò yín, Kùránì ẹ wá gba àwọn lọ ní kò lọ́wọ́ wà lábàáyé. Odidi ìlú 7 òun ló ti tú nílùú Ìlọrin báyìí tí ó sì sí kẹ̀kẹ́ tẹ́rì ṣe sí. Dájúdájú òfútù fẹ́ tẹ òun ní Kùránì tẹ gbé dání. Tó bá wá ṣiṣẹ́, ẹ dá àwọn ọmọ ìpadà síbi tí wọ́n ti kúrò, ẹ dá omijé ojú wọn padà sí ẹ̀rín. Àwọn báàdì tó ń dá wọn láàmú yìí, ẹ lé wọn kúrò Ìlọrin. Ẹ jẹ́ ká wò ó. Ọlọ́gbọ́n nìkan lọ̀rọ̀ mi lè yé. Ẹni tó sì wà in the same mindset pẹ̀lú mi ló lè mọ̀rọ̀ pain tí mò ń feel. Torí pé a gbọ́dọ̀ dúró ká burú kan wá ká tó sọ̀rọ̀. Nítorí pé tẹ́ ẹ bá rẹ̀ ń tó kàn tó ń sun ẹkún. Ilé ayé ọ̀hún ò rọ̀gbọ̀. Ìjọba náà sì mú nǹkan dẹrùn fáráàlú. Ó dìgbà.